àwọn ẹ̀ṣẹ̀ bíi 27 ló ti nílẹ̀ lẹ́nu ìgbà tó darí ibi tó darí dèhùn. Ó ti ní another 27 case, another 27 cases ní fọ̀tò ti nílẹ̀ báyìí. Tó já sí pé 27 cases yìí tí wọ́n bá ń dá ìjìyà tí ń bẹ fún ẹyọ kọ̀ọ̀kan, èyí tí ó rí ẹ̀wọ̀n ọdún méjì wà ń bẹ, ẹlẹ́wọ̀n ọdún kan wà ń bẹ, ẹlẹ́wọ̀n ọdún mẹ́ta ó wà ń bẹ. Ókè, ẹ wá jẹ́ ká sọ wípé ní gbogbo ẹ̀ káwá dìkù káwá sọ pé gbogbo ẹ̀ jẹ́ ẹ̀wọ̀n ọdún kọ̀ọ̀kan, ó kéré jù yóò lò 27 years ní prison. Torí wípé tó máa ń gba béèlì ẹ̀ fún kan á tún máa gbé fún mi. Ẹ wá bá mi share program yìí dáadáa torí pé Fọ̀tò tún ti fẹ́ dá àgbákò síra rẹ̀ lọ́rùn, ti fẹ́ dá wàhálà síra rẹ̀ lọ́rùn. Eléyìí tó sì wá ara wọlé yìí pẹ̀lú ògùn Ọlọ́run, gbogbo ọmọ Nàìjíríà tí ń bẹ ní gbogbo àgbáńlá ayé ni ó gbélé gbọ́ lórí ilé tí Fọ̀tò fẹ́ dálẹ̀ síra rẹ̀ lọ́rùn yìí. Iṣẹ́ eléyìí tí mo wá jẹ́ lálẹ́ yìí kìí ṣe wọ́nì mi bí kìí ṣe wọ́nì Ògo Ìlọrin. Tá a bá gbàgbé níjọ́ tí wọ́n mú Fọ̀tò, àwọn èèyàn ń pariwo pé wọ́n jí gbé ni. Ọ̀rọ̀ táwọn gbé wá bí ilé ni kìí ṣe ọ̀rọ̀ pé àwa gbé egbò àwa tiẹ̀ òjò àjọ sí monetization. Fọ̀tò, mo wá fún ọ ní information ní kó máa múra ogun kalẹ̀ torí wípé a ti fún ọ ní chance tó, kódà ó ti fẹ́ sọ wá di aláburú lọ́dọ̀ àwọn mùsùlùmí míì wípé ṣé nǹkan míì bẹ́ẹ̀ ni. Ó ti ń jẹ́ kí wọ́n máa gbé blame lé wa lórí wípé why ta release rẹ níjọ́ tí ẹ̀bẹ̀ pọ̀. Gbogbo àwọn tẹ́sí bọ bẹ̀bẹ̀ níjọ́ náà ojú wọn ò fọ́ báyìí wọ́n rí náà. Bóyá ọ̀fẹ́ mi sí wípé lónà ọkọ̀ tí wọ́n bá gbà láàrin ọdún méjì mẹ́ta ọkọ̀ òun náà ti fẹ́ máa gbó. Kọ̀mọ́rùdíìnì ẹ ṣeun, ọkọ̀ náà ti fẹ́ máa gbó, bóyá ó fẹ́ gba ọkọ̀ mi. Àmọ́ níbi eléyìí tó karabọ̀ yìí pẹ̀lú ògùn Ọlọ́run, tó bá jáde lọ́rọ̀ kọ gbà, tó bá ti jáde ọwọ́ máa wọ akọ̀ nínú ibi tí wọ́n bá fi ọ́ pamọ́ sí. Ntọ́ ṣe á sọ fún gbogbo ayé nísìn. Ògo Ìlọrin ló rán mi léléyìí tí mo wá jẹ́ yìí lábẹ́ àṣẹ bàbá wa tí wọ́n jẹ́ ààrẹ káfàtà, president fún gbogbo tí ń jẹ́ the proud son and daughters of Ìlọrin Emirate, tá a mọ̀ sí Ògo Ìlọrin, ní ẹgbẹ́ tó wà registered lọ́ndà ìjọba Federal Republic of Nigeria. Ẹgbẹ́ tó wà registered ni. Gbogbo yìí tí àwọn kan sọ pé ẹgbẹ́ ọlọ́mọ ilé ni, ẹgbẹ́ kíní kan ni, social club ni, rárá o. Ẹgbẹ́ tó wà registered ni tó jẹ́ wípé a dúró láti máa ran ìjọba lọ́wọ́ àti láti ṣẹ́ẹ̀fù ìlú níbi violence. Iṣẹ́ tá a gbé lọ́wọ́ nù. Tó bá dé ọ́fíìsì wa ó mọ̀ wípé iṣẹ́ tá à ń ṣe kọjá wípé ká máa wá rán yàn lẹ́wọ̀n. Iṣẹ́ tá a gbé dání kọjá báwọn ni. Àmọ́ Fọ̀tò ti fẹ́ máa kọjá ààyè. Tajudeen Adéníjì ẹ káàbọ̀. Fọ̀tò ti fẹ́ máa kọjá ààyè. Eléyìí tá a wá ṣe ìké wá ṣe wọ́nì mọ́, a wá fún ọ lára wípé kó máa múra kalẹ̀. Pẹ̀lú ògùn Ọlọ́run ọ̀wọ́ bí tó wọ̀ níjọ́ sí. Pẹ̀lú ògùn Ọlọ́run máa múra kalẹ̀ níbi eléyìí. Ògo Ìlọrin ló rán mi léléyìí tí ń jẹ́ yìí. Ó ṣeé ṣe kí president wa bàbá wa Alhaji wa Murtado Abdulkareem Abọ́lájí Bàbá Bariga, ó ṣeé ṣe kí n pè wọ́n wọlé sí orí ètò yìí. Tí wọ́n bá fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run, àwọn gan ó pè mí tó sì dá mi lójú pé àwọn náà ń bẹ ní orí ètò tí a wá ṣe lálẹ́ yìí. Eléyìí tí mo kọ́kọ́ fẹ́ tì síwájú òun ni pé níjọ́sí tí wọ́n lọ lè mú Fọ̀tò nílùú Ìbàdàn pẹ̀lú court bench warrant. Wọ́n lọ gbé pẹ̀lú court order nígbà náà láti ìlú Ìbàdàn ni wọ́n ti lọ lè gbé. Àwọn kan bọ́ sórí ẹ̀rọ ayélujára, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ wípé ní ìkàlẹ̀ lè kún kádàm sọ lè yìnà sàláti iṣẹ́ yìí ní jẹ́ yìí. Àwọn Ògo Ìlọrin ni wọ́n wọlé hùn. Tó wáyé pé ilẹ̀ ẹran wa ẹ jẹ́ káyé mọ̀ pé ẹran wa ni. Kí Fọ̀tò náà máa rí wípé eléyìí èsèsẹ́ àdájẹ́ o. Eléyìí èsèsẹ́ àdájẹ́. Ibi tí Ògo Ìlọrin dé lénìí tí Ọlọ́run ọba gbé wa dé lónìí, ẹni tó bá ṣe rán dandan yóò jìyà. Wallahi summa billahi al-azim, ẹni tó bá ṣe rán dandan yóò jìyà
torí wípé àní mú ọ nímú jàgídíjàgan òfin náà ló fi múra rẹ̀ fọ́tò ti fi òfin múra rẹ̀ fọ́tò ti ní kéèsì 27 nílẹ̀ báyìí ní àwọn òfin fọ́tò ní 27 cases nílẹ̀ léètò dá sí pé gbogbo 27 cases yìí tó o bá rí àwọn lọ́yà tí ó sòdodo fún ẹ wọ́n sọ fún ọ wípé ìjìyà ń bẹ ńlẹ̀ fún ẹ lábẹ́ òfin torí wípé àwa kì í act as an ignorant àwa kì í act as an ignorant a máa act gẹ́gẹ́ bí a literate person as a knowledgeable person. That's how we act. Bá a ṣe máa act nù. Àdẹ̀mọ̀ tí wọ́n ń pè lófin. Tó o bá ti rí ìṣesí mi, ìsọ̀rọ̀ sí mi, àti ìgbé ọ̀rọ̀ kalẹ̀ mi, ó ti mọ̀ nínú, ó ti rí nínú, yóò ti rùn sí ọ pé àwọn eléyìí mòfin o. Wọn kàn jẹ́ lọ́yà ni o. Èyí ò bá kókó ọ̀rọ̀ wá ni wípé tó o bá rántí ẹ̀yin èèyàn mo fẹ́ rán yín létí wípé níjọ́ tí wọ́n lọ lè mú arákùnrin yìí nílùú Ìbàdàn jọ náà àwọn kan jáde wọ́n ní wọ́n kidnap rẹ̀ ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ìjàmbá leléyìí o ṣé èèyàn wá ní freedom nínú ẹ̀sìn rẹ̀ mọ́ ni on which kò ń ṣe ọ̀rọ̀ religion la fi gbé níjọ́ náà defamation of character ló commit nígbà náà. Ó ti wá kọ̀mítì àwọn atrocity tó ní agbára 27 míì léè tó dá sí pé ní tí ó bá jáde tí wọ́n bá gbé ìwé ìpẹ̀jọ́ rẹ̀ lé lọ́wọ́ agbẹjọ́rò tó bá sọ fún ọ wípé kọ́ ọmọ ìwọ́rì ó fẹ́ jẹun ni wàláhì atrocity tó kọ̀mítì tó bá rí agbẹjọ́rò tó sọ fún ọ wípé ṣé Olùkúnmọ́n Abọ́lájí ẹ káàbọ̀ tó sọ fún ẹ wípé kó o má wọ́rí òun mú ní kéèsì rẹ fún ẹ wà láì ó fẹ́ jẹun ni kò lè rí ọgbà jáde lábẹ́ òfin. Kódà tó bá jẹ́ wípé béèlì náà ní pé kéèsì ẹ wà bailable offence àti béèlì èèyàn bóyá ni lọ́dọ̀ adájọ́ tó bá wu adájọ́ ni tí adájọ́ bá rí pé ìjìyà rẹ̀ yìí ẹ̀sùn tó ẹ̀sùn ọ̀sẹ̀ yìí ẹ̀sùn tó lè dà lúrú ni adájọ́ lè sọ fún lọ́yà wípé òun fi ọ́ pamọ́ náà. Tó ti yé so nídìí eléyìí níjọ́sí nígbà tí wọ́n gbé arákùnrin yìí àwọn kan jáde síta wọ́n ń sọ wípé ẹ wá kidnap èèyàn ẹ wá ṣe kíní kankan yìí lọ́rin aláburú ni yóò ẹ kidnap èèyàn léyìí tó já sí wípé ní ìdásí mẹ́ta làwọn èèyàn dá sí níjọ́ náà àwọn kan ń bẹ nítòótọ́ ní tilẹ̀ tọ́lọ́hún wọn mọ tí arákùnrin ti ṣe sẹ́yìn torí wípé ọ̀pọ̀lọpọ̀ mi ò rí fídíò rẹ̀ tí wọ́n kàn gbọ́ pé wọ́n gbé e náà ni kódà ẹlòmíín wò pé ní ìyẹn ṣe wá láti lọ wá gbé yẹn nínú ìlú wa ń bí tó jẹ́ mùsùlùmí gan táwọn gan yarí tó jẹ́ wípé ní àìmọ̀ nípa ìwà ẹni yìí àti tó ṣe ló mẹ́lòmíì máa sọ bẹ́ẹ̀. Àwọn ẹ̀sìn kejì àwọn tí wọ́n mọ̀ tó já sí wípé ìjẹ́ èèyàn ló gbé wọn pé kò yẹ kó rí bẹ́ẹ̀ náà kíní kankan ẹ bá dáríjì ní tí wọ́n pè ẹ̀mí tí wọ́n á mọ̀ tètè máa rọ̀ àwọn kan nù àwọn kan wá ń bẹ tó jẹ́ pé ní alábòsí ni wọ́n àwọn ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n mọ̀ wípé ẹni yìí ó dìsáàfù ìjìyà tí wọ́n fi ń jẹ́ àmábòsí òjé wọn lè sòdodo àwọn sáìdì kan nù. Àwọn sáìdì tí wọ́n wá ní ó yẹ kí ìyàwó jẹ pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kàn án ó yẹ kí ìyàwó jẹ ká lè fọ àwùjọ mọ́ kí ọmọ kékeré kankan mọ̀ máa bọ́ sórí mídíà láti máa bà àwọn àgbàlagbà lórúkọ jẹ́ kẹ́nìkan kan mọ̀ bọ́ sórí mídíà láti máa parọ́ méèyàn tí ò mọ́wọ́ mẹsẹ̀ nípa nǹkan kan ipò yẹ kó jìyà ni àwọn sí kan làwọn eléyìí but àtẹni tó mọ òdodo wípé ó yẹ kó jìyà ni àtẹni tó mọ̀ tó lẹ́mìí àánú wípé ẹ̀dákẹ́ fọmọ yìí lẹ̀
àwọn yìí ń parapọ̀ wọ́n ní láti máa pè wá láti máa bẹ̀ wá pé ẹ dákun ẹ má jẹ́ wọ́n sọ ìsìláàmù lẹ́nu, ẹ má jẹ́ wọ́n sọ ìsìláàmù lẹ́nu, ẹ withdraw kéèsì yìí fọmọ yìí. tá a wá dúró nídùú oúnjẹ náà wípé ní ẹni yóò ti wà mọ́sù, ẹ jẹ́ kó bẹ̀bẹ̀ fúnra rẹ̀ kó rí gẹ́gẹ́ bíi pé òun ṣẹ̀ ni. so rántí arákùnrin yìí, so rántí wípé ẹ̀bẹ̀ tó bẹ̀ níjọ́ náà ó ń sun ẹkún, èmi gan bọ́ sunkún nínú ilé ẹjọ́ ńjọ́ náà. sọmọ pé mi náà bá ọ sun ẹkún nínú ilé ẹjọ́ níjọ́ náà wípé kí ló mú ọmọkùnrin yìí tó tètè bẹ̀bẹ̀ láti bẹ̀rẹ̀ kí àyí má fi pọ̀ tó báyìí. tó bá yẹ pé ọ̀sẹ̀ tí wọ́n mú ọdẹ bẹ́ẹ̀ náà lọ ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ni ọ̀sẹ̀ láàmú kà fún ọ níbi tí wọ́n fi ọ́ pamọ́ sí. why tó jẹ́ pé almost 90 something days lọ tó bẹ̀bẹ̀. wọ́n á rí wípé àwọn tó ràn wá tí wọ́n á ń bọ́ sọ̀rọ̀ tí wọ́n ń dúró fún ọ àwọn ni wọ́n fìyà jẹ ọ́ torí wípé ó yẹ kí wọ́n sòdodo fún ọ, àmọ́ àwọn torí owó tí wọ́n ń gbà lọ́wọ́ rẹ̀ níjọ́ náà wọ́n ń sọ fún wípé má wọ́rì, a máa yọ ẹ́ jáde, a máa yọ ẹ́ jáde. tá a bá tún ọmú níbi eléyìí kò sẹ́ni tí ó yọ ọ́ jáde o. àwọn baby lawyer ni ó kọjú wọn o, àwọn baby lawyers ni ó kọjú àwọn tá à ń wí wọ́n sì máa fẹ̀yìn wọn jẹ́lẹ̀. wallahi summa billahi al-azim, torí wípé ní gbogbo nǹkan ní ìjìyà wà fún, gbogbo ẹ̀ṣẹ̀ ní ìjìyà wà fún ní Nàìjíríà yìí. ẹni tí ò lẹ́nìkan ní máa jìyà ìmọ̀dí, ẹni tí ò lẹ́nìkan ní máa ń jìyà tí ó ṣẹ̀, ẹni tí ò lẹ́nìkan ni wọ́n máa ń yàn jẹ. àwa lẹ́nìkan àtúnwálọ́ a ní Ọlọ́run tí ọwọ́ bá bà ọ̀ ní bọ́m̀bẹ́. ń sọ eléyìí fún gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ sọ wípé kí ló dé tẹ̀yin mùsùlùmí wá burú báyìí, kí ló dé tẹ̀yin mùsùlùmí wá ṣe kíní báyìí. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ìpín tẹ́ máa ń sọ̀rọ̀ wípé ní wọ́n fẹ́ fi trend ni, wọ́n fẹ́ fi trend ni, àwọn ò monetize page wa o. fọ́tò ní kẹ́ ẹ sọ fún kó má jẹ́ kí ìfẹ́ owó orí Facebook, ìfẹ́ owó orí YouTube, ìfẹ́ owó orí TikTok kó má jẹ́ ó rán òun lọ oko àrèmabọ̀. kó má jẹ́ kí owó orí social media kó má jẹ́ kó rán òun lọ oko àrèmabọ̀. eléyìí tí mo ń sọ yìí kìí ṣe warning, èyí ń jẹ́ kó mọ̀ ni, torí wọ́n ní awífúnni kó tó dá ní àgbà àjàkadì ni. àgbà àjàkadì la wá, àgbà àjàkadì òun la wá. níjọ́ tí màmá ẹ wá, tí màmá rẹ̀ ń kúnlẹ̀ tí ń sunkún tí wọ́n ń ṣe fídíò rẹ̀, tí wọ́n ń ṣe fídíò ìyá náà níjọ́ náà, àwọn èèyàn ń sọ wípé ẹ wá fi oníyà ṣẹ̀ sí ọ̀tọ̀ làwọn tí wọ́n sọ báwọn. ìyá ẹ̀ ní sáwọn èèyàn láàbí ṣẹ̀ sí níjọ́ náà tí ń sunkún káàkiri, ṣé màmá òun ò wo fídíò òun nísì? torí wípé tó bá di ìjọ́ náà wọ́n mú ọ láìpẹ́ yìí ń fún ọ lára lẹ́nu, wallahi wọ́n máa mú ẹ láìpẹ́ yìí. ó rà àwọn ìkẹ́ríkà máa sọ fún ọ, àmọ́ eléyìí á sọ afẹ́kọ̀ọ́ mọ̀ wípé ní àgbà àjàkadì ni wá, torí wípé ní awífúnni kó tó dá ní àgbà àjàkadì ni wọ́n mú ọ. àti ń kà ó ti di 27 lónìí nínú àwọn ọ̀rọ̀ tó ti sì sọ. èmi rò pé wọ́n ní correctional center máa ń correct ayé yẹn ni, kò correct ayé rẹ o. fọ́tò kò correct ayé rẹ. èyí tó ṣe lónìí ó dangerous gan, kò sì síyèméjì ń bẹ nínú ríran èèyàn lẹ́wọ̀n. ẹjẹ̀ fi tí fọ́tò ṣe léèní ẹjẹ̀ fi hàn yín. kódà tó bá jẹ́ pé ẹnìkan ló ṣe fídíò ìwọ wá bá share rẹ̀, ìjìyà kan níjọ́ bẹ fún yín torí pé ní òfin òye yín. bàbá mufti ìlú Ìlọrin Sheikh Suleiman Farouk Oníkíjìpá Al-Miskinu Billah tí wọ́n ń jẹ́ mufti tó ní fúlù Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀, kọ́lọ̀ mọ́sà bá wa lọ́ra ẹ̀mí wọn. arákùnrin yìí ó lọ gbé fọ́tò, ó lọ ṣe, mo ti gbàgbé máa ń ṣe pé ṣé IA ni àbí tó máa ń ṣe tí wọ́n lọ gbé, tí wọ́n lọ edit yẹn sí yàn. wọ́n á lọ gbé orí bàbá wa mufti ìlú Ìlọrin, ó lọ gbé sí bọ́dì kan, tí bọ́dì náà tó sì gbé fọ́tò bàbá wa mufti jáde tí ò níyè méjì nínú, tí wọ́n fi ń ja kíní kọ̀ǹfù tí wọ́n máa ń jà nísìnyẹn.
tó kún orí mídíà gan ó kó sí Alhassadi Al-Ilori ẹ káàbọ̀ ó lọ gbé fọ́tò bàbá mufti ìlú Ìlọrin ó lọ gbé jáde sórí Facebook ní ara pẹ̀lú bọ́dì wọn gan ni ó lọ gbé sí fọ́tò míì tí ń ja kọ̀ǹfù pẹ̀lú bàbá mufti ó wá lọ kọ síbẹ̀ pé K1 versus àfà ní àfà tí sì ń sọ yìí fọ́tò bàbá mufti ní bẹ́ẹ̀ sí arákùnrin yìí ṣé níjọ́ tó ń sọ fún wa níjọ́ tí wọ́n mú wípé tóun bá ti mutí ó lòun máa ń ṣe kíní ṣó yẹ kó mutí mọ́ débi tí ó ṣe irun tó ṣe yìí oníṣẹ̀ṣe tó bá jáde fọmọ yìí lásìkò yìí alábòsí ni ọ sì ń jẹ́ kó yé wa wípé irọ́ lẹ̀sìn rẹ̀ nù tó o bá ti lè bá a wí tó yẹ pé àwa lòó tó wá ń bú lórí ọ̀rọ̀ yìí tó o sì rí kọ́ṣàn tí wọ́n bá mú un náà tó bá mú un wallahi billahi al-azim ẹni tó bá jáde fún un wọn ò jọ ṣe àgbákò papọ̀ ni tẹ́ni òun náà bá sọ ọ̀rọ̀ sọ ìkan lára wọn ń bẹ níbi tí wọ́n fi láhàámọ́ tó fi pamọ́ sí báyìí o tó jẹ́ wípé ayé ò sọ jáde ni o àìwí jáde onísìnyí lójó fẹ́ rà mọ́bi tí wọ́n fi sí ìwọ́n á sọ fún yín lónìí wípé ìjọ tí wọ́n bá mú fọ́tò náà ẹnìkan kan tí ó gbọ́ nǹkan kan ò sí ṣé bí àpẹẹlẹ ni pé à ń jáde à ń fún ọ lókìkí tó fi ń gba mọ́tò wallahi billahi al-azim tí ọwọ́ bá tẹ fọ́tò pẹ̀lú ògbó Ọlọ́run níbi eléyìí kò ní bọ́ mbẹ́ ẹ wo tí fọ́tò ṣe ń tó ṣe nì ẹ wo sẹ́rí gbogbo ẹ̀yin táwọn fídíò mo fọlọ́mẹ̀ ẹ wojú ẹni tó gbé láwà ní òun fèsì ta ló wà ń bẹ̀ ẹ jẹ́ tún play fèsì ta ló wà níbi fọ́tò yìí níbi fídíò yìí ẹ tọ́lọ̀ bá tẹ́ ẹ bá rí ẹ dákẹ́jẹ́ tẹ́ ẹ bá rí ẹjẹ́ mọ̀ ṣé ẹ ti rí ẹ jẹ́ tún play. ẹ mọ̀ wo so ó àádọ́nà àwọn bàbá tí wà ní wọ́n mọ̀ wá fi tayín lórí mídíà Imam Muideen Ajetunmo bí ẹ káàbọ̀ ẹ lápò ẹ̀yẹ ẹ̀yẹ tẹ wà ní comment section fídíò ta ló wà ń bẹ fọ́tò ojú ta ló wà bí fọ́tò yìí fẹ́ẹ́ tọ́lọ̀ ń bá ní orí mo fẹ́ fi mọ̀ bóyá ẹ rí ni o ẹ dákun fọ́tò ta ló wà ń bẹ ta ni jakun fún bẹ̀rẹ̀ pẹ̀lú láwàní Abdulaziz Ọmọlábí Lizanul Ajdad ẹ káàbọ̀ ẹ ṣeun àárọ̀ láwọn àbí àárọ̀ láwọn ni Adébóyè Imam bunu Imam Sani Ubazize Gambari Muhammad Jamiu Ismail Olas Sani ẹ ṣeun Alhassadi ẹ ṣeun ẹ wo ohun tí ọmọkùnrin yìí lọ gbé síbẹ̀ ṣe rí wípé ó ti kọ lẹ́tà sí ẹ̀wọ̀n pẹ̀lú ògo Ọlọ́run lórí eléyìí torí wípé ẹni tó bá ti jẹ́ kí n sọ kíní kan fún ọ gbogbo ẹ̀yin tẹ́ mọ́ rò pé bóyá ẹ̀ ń jà fún ẹ̀sìn yín tẹ́ bá ti wá rí mùsùlùmí kan àti mùsùlùmí kan tí wọ́n ń jà tí wọ́n dájú ìjà kọra wọn tẹ́ wá rí gẹ́gẹ́ bí afẹ́nú láti fi kó sínú ìjà yẹn láti máa lọ yẹ̀yẹ́ ẹnìkan mùsùlùmí ẹ̀ ṣe báwọn o mùsùlùmí ẹ̀ ṣe bẹ́ẹ̀ o kò sírùjà tá a lè máa bára wa jà wallahi ẹ̀sùn bíi láìláàsí kí ẹlẹ́sìn ní ọ̀rọ̀ àjòkó rẹ̀ jẹ́ kó má dá sí ni tó bá ti lè mú ẹ tó fi dá sí wallahi ìwọ ló jẹ àgbákò ìyàbẹ̀ wọ́n ní tí erin méjì bá ń jà Símbíàtù Yusuf káàbọ̀ koríko ibẹ̀ ni ó fi rí gbá fọ́tò ti forí gbá eléyìí tó bá yẹ pé ògógóró náà ní tì ọ́ tó fi ń ṣe gbogbo ohun tó ń ṣe yìí ògógóró ti kó bá ọ pẹ̀lú ògùn Ọlọ́run yóò padà síbẹ̀ Alhassadi pẹ̀lú ògùn Ọlọ́run ó ti padà síbẹ̀ báyìí gbogbo lọ́yà tó bá mọ̀ lọ gbé wá àwọn fẹ́ wu alábòsí
tí ò rí nàrí eléyìí sí òkọ́sẹ̀ rẹ tí ó sọ pé òun fẹ́ kún ọ kẹjọ ṣe orí ibú yín papọ̀. A fẹ́ wo alábòsí náà tí ó jáde báyìí. Ṣé eléyìí tó ń ṣe yìí náà ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ní kó mọ ìyẹ̀yẹ́ àgbàlagbà látijọ́ ni tí ẹ̀kálùkù ti ń bára wọn fa wàhálà ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ẹ̀bú ànẹ́bì tẹ́ẹ̀bú àlà sẹ́nì kankan jáde sí yín torí wípé a mọ̀ wípé alẹ́ ó ṣèdájọ́ ẹ̀ ọba tó dá ànẹ́bì tó dá Muhammadu yóò ṣèdájọ́ ẹ̀ àbẹ́ta bàbá wa wallahi ìsúnmọ́bí láìlà azim ànígbà láìpẹ́ àwọn kan ní sponsor rẹ àwọn ènìyàn máa fi rí ẹ̀dọ̀ forí jóná pọ̀ awí fún ni kó tó dá ni àgbà àjàkadì ni máa retí ìwé ìpẹ̀jọ́ rẹ látòní. Mo fẹ́ wo ìyá náà tí ó jáde tí ó wá claim pé òun lòun bí ọ tí ó lábí amọ́ lòun tí ò rí ọkọ sàn. Mo fẹ́ wo oníṣẹ̀ṣe náà tí ìṣẹ̀ṣe rẹ̀ yé tí ò rí ọkọ sàn tí ó jáde fún ẹ. Wallahi súnmọ́bí láìlà azim fọ́tò ò ní bọ́m̀bì eléyìí. Sọmọ pé mo ṣe prógámù kan fún ọjọ́ ní tí mo fi ṣe wọ́nì eléyìí ò kí ń ṣe wọ́nì mọ́ ọtí fìrù fọ́nà níbi eléyìí. Ó wá sọ wá lẹ́nu débi wípé ẹlòmíì fi wá ń pè wá pé àfàṣàká máa wí fún yín ẹlòmíì pé àwọn abáríkà pé sí àwí fún yín pé ká má fi ọmọ yìí lẹ̀. Ó wá ń sọ wá lẹ́nu ṣé èèwọ̀ ni fún wa láti lójú àánú ṣé èèwọ̀ ni fún wa láti ní ojú àánú wípé ní èèyàn ni ọ́ ká fi fà ọ́ létí bóyá Ọlọ́run ti ní kó gbọ́n torí pé wọn náà ń sunkún pọ̀ ti gbọ́n. Ọjọ́ tó wá bẹ̀bẹ̀ tá a lọ sí ibi ọ́fíìsì tá a gbé ọ lọ wo orú bóyá ń ṣe ń jọ́ náà tá a tún yọ̀ mẹ́ ẹ tí kálukú ń bọ ya fọ́tò ipò yẹ ti pé adẹ̀ ń sọ fún ẹ pé kò sẹ́ni tó wọ́ ẹ wọnú Islam ti pa o. Islam ti kìlọ̀ fún wa nínú Al-Qur'an pé lá ikraha fi din kò sí compulsion nínú ẹ̀sìn a gbọ́dọ̀ fà ọwọ́ Islam ti pa mọ́ ẹ̀sìn tó bá wù ẹ́ àbá ọ̀fà ẹnìkan ò sì dúró lé Ọlọ́run pé bó ṣe Islam ò rọ́nà lọ kẹ́ni kése èèyàn ló ti wọnú Islam lẹ́nu ìgbà tí wọ́n ló ṣe Islam mà ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ rárá àmọ́ wípé ó mọ̀ fi àwọn bàbá wọn wọlé wàláhì ò lè rọ́nà lọ. Imam Idris Al-Adabi ẹ káàbọ̀ ó lè rí ọ̀nà lọ ó lè rí ọ̀nà lọ ó lè rí ọ̀nà lọ lórí eléyìí. Ó gbà yín tí ẹ máa ń jáde sórí social media ẹ máa ń sọ wípé ní Islam dájú sẹ́sìn yìí ò wá kọ́ yín ládàá ní aláforíjì ni ṣé ẹ ti rí ń tẹ́ kó wá sí nítorí pé a fẹ́ satisfy yín ẹ̀yin mùsùlùmí aláìnílàáká ìjọ náà tẹ́ ẹ múra kankan tẹ́ ní ẹ̀jẹ̀ Islam ó sú àwọn èèyàn náà wọ́n mọ̀ láàláforíjì ṣé ẹ ti rí ń tẹ́ kó wá sí. Gbogbo ẹlẹ́sìn míì tí ń bú Islam látara wípé Islam ò ní ẹ̀mí ìdáríjì ṣé ẹ ti rí ń tẹ́ kó wá sí àmọ́ kò ẹ̀ kó wá sí nǹkan kan o ẹ kó wá sí nǹkan kan ẹ fẹ́ jáwa náà padà láwíjàre ni ẹ ti fẹ́ fún wa ní agbára téèyàn máa fi ń fìyà jẹyàn ẹ ti wá fún wa báyìí pẹ̀lú ògbó Ọlọ́run ọba tí máa ń fìyà jẹ ni tó bá ṣe irú ẹ ó ti rẹ́dì báyìí láti fìyà jẹ Fọ̀tò. Mo ń sọ fún ẹ nínú program tí mo ṣe lọ wípé mo lè dárúkọ rẹ tí n bá ti bú ọ tí n sì parọ́ mọ́ ọ mo lè dárúkọ rẹ àmọ́ mo fẹ́ sún ọkàn gírí yẹn ni kí jìyà rẹ lè hit ọgbọ́ mo fẹ́ sún ọkàn gírí yẹn ni kọ́ mọ́ tiẹ̀ ní any evidence kankan any allegation kankan tó lè fi kàn mí mo fẹ́ mọ̀ọ́mọ̀ mo fẹ́ sún ọkàn gírí dáadáa ni kí ìjìyà rẹ lè wé dáadáa pẹ̀lú ògo Ọlọ́run tó bá yẹ pé owó orí Facebook náà ní ń dà ọ́ láàmú àwa gbogbo ti fẹ́ mọ gbowó òun nínú ibi tán bá fi ọ́ sí
tó wáyé pé mọ́tò tó ti ń gbó lọ yẹn iná lọ ń wò pé kọ́ rí níhùn rẹ̀ àwọn bí bọ́ bá jáde lórí mọ́tò àti páwọn aláìní kan ṣe tí ò ní láká mi tó gbé mọ́tò fọ pẹ̀lú èyí tó ń ṣe níwọ̀n tí ó yẹ kó bọ́ sórí mídíà kó máa polówó sàárẹ̀ kó máa polówó eégún kó máa ẹyin Ṣàngó tó ń sìn ká fi ìdájọ́ tìyún lẹ̀ fún ẹ pẹ̀lú ọlọ́run ọba Allah tó yẹ pé wọ́n ló wà lọ́nà kọ́lọ́run ó dáa tó o bá sí lọ́nà kọ́lọ́run ó dáa kí ní kálukú wọn ẹsẹ̀ sí rẹ̀ lọ kò sí tó kàn wá pẹ̀lú rẹ̀ àmọ́ wípé wọ́n mú àwọn bàbá wa ó mọ̀ fi wọ́n wọ́lẹ̀ látijọ́ tí jẹ́sìn ti ń ṣẹlẹ̀ ta lọ rí tó lọ gbé fọ́tò bàbá Fálétí wá tí wọ́n á fi wọ́n ẹsẹ̀ sí lérí Facebook ta lọ rí nínú mùsùlùmí látijọ́ tí àwọn tí wọ́n jẹ́ kírísítẹ́nì tí wọ́n ti ní mùsùlùmí kan bú Jésù yàtọ̀ sí yẹn ẹni tó ń fa allegation kan pé ó bú Jésù tẹ́ ẹ̀ wá rí ilé ẹjọ́ gbé lọ tẹ́ ẹ̀ rí òun gangan bú padà tó fi jẹ́ pé àná Muhammad sallallahu alaihi wasallam lẹ́ ń bú ọlọ́run ọba àlá lẹ́ ń bú tẹ́nìkan kan ò sì bá yín jà tí wọ́n wò yín níran tí wọ́n lọ gbé fọ́tò kan wá tí wọ́n ní Allah ni tí wọ́n ń gbé fọ́tò kan wá tí wọ́n lànẹ́bì ni ipe ń bá ọmọ kékeré sùn tẹ́ ń gbé fọ́tò pátápupa tẹ́ ń gbé wá ta lẹ rí nínú mùsùlùmí tó wá lọ draw fọ́tò Jésù bó tẹ̀ jẹ́ pé ní Jésù ò ní fọ́tò èèyàn náà ni wọ́n fi rẹpísẹ́ǹtì Jésù nínú àwọn fọ́tò tá à ń rí èèyàn ni wọ́n fi rẹpísẹ́ǹtì ẹ̀ tòun tí bó ti jẹ́ bẹ́ẹ̀ náà ẹnìkan kan ò mọ̀ lọ lè gbé fọ́tò Jésù wá ká wá draw rẹ̀ jàtìjàtì ká wá fi ya àwòrán tí ò dáa ká lé àfin bí ìjà ẹ̀sìn ta lẹ rí tó wo ìyá Jésù mọ̀ rí àsùnsùn tó wá lọ lè draw rẹ̀ bákan tó wá gbé wa rárá nígbà tí Kùránì ti wọ́ọ̀nù wa pé a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹnìkan kan ò mọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn bàbá Fálétí tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ẹ̀sìn àtàwọn àgbààgbà nínú ẹ̀sìn bàbá ẹlẹ́bùbọn ẹnìkan ò mọ̀ gbé fọ́tò wọn wá kó mọ̀ fi wọ́n ṣẹ̀sìn wọ́n wá ní àyà wọ́n wá lọ gbé fọ́tò mufti kò tún wá jẹ́ ordinary mufti pé bóyá ẹ mufti àdúgbò kan ní odidi mufti ìlú Ìlọrin wọ́n wá gbé wọ́n wá ń fi application kọ̀ǹfù wọ́n wá fi ń gbé wọn já kọ̀ǹfù ó lọ ṣe bẹ́ẹ̀ mọ́ wàláhì ó lọ ṣe bẹ́ẹ̀ mọ́ kò sí bó ṣe lè delete fídíò yìí download rẹ̀ ń bẹ lọ́wọ́ wa screen record rẹ̀ fídíò record rẹ̀ tó gbé orúkọ péjì rẹ̀ gbàngbàngbà báyìí ó ti wà lọ́wọ́ wa tí ilé ẹjọ́ fi rí wípé ìwọ lọ post ẹ̀ bí tó ti rí òkan wá o ẹnìkan ló gbé síbẹ̀ ó tún post ni o sọmọ yìí pé òfin òye yín ara ẹ̀ òfin tí òye yín náà ló jẹ́ mọ́ sọ́njọ́ sí wípé bàbá olúwo ti dé wípé ṣe bí bàbá post bàbá repost ni ara àìmọ̀ òfin yín ni o ara àìmọ̀ òfin yín òun ló kóyà jẹ yín Islam pé gan-an níta bá fẹ́ mọ̀ àmọ́ mọ̀ ní àmọ̀jù ni wallahi summa billahi al-azim torí pé tẹ̀yàn bá ti kéwú le gan brain rẹ̀ ó ti white tó bá kàn ń ra àwọn nǹkan bí ìwé báyìí ọkàn mọ́ mú bí ọmọ sọ sẹ́nu bí ẹ̀kọ́ iléwé ni wallahi so fọ́tò tí ó ti kọ lẹ́tà sí wàhálà yóò sì rí wàhálà ọ̀hún pẹ̀lú ògo Ọlọ́run ibi tí a dé yìí àwọn èèyàn a máa gbà pé nọ́mbà tí a máa pè sí wọ́n tó bá ní nọ́mbà mi lọ́wọ́ tẹ́lẹ̀ nọ́mbà tí n bá ti fún ẹ nísìn mọ́ pè nọ́mbà tí mo fẹ́ filẹ̀ yìí o lè pè sórí rẹ̀ lórí direct call o sì lè pè sórí rẹ̀ through WhatsApp nọ́mbà tí mo fẹ́ filẹ̀ 090 60 69 37 43 òní nọ́mbà náà 090 okay yẹ̀wò okay 090 ni o
090 60 69 37 43 òun ni nọ́mbà ọ̀hún. Assalamu alaikum. Ẹ má flash o. 090 60 69 37 43 òun ni nọ́mbà náà. 090 60 69 37 43 ẹ jẹ́ kí n pín ẹ̀. Ẹ jẹ́ kí n pín ẹ̀. Ẹ jẹ́ kí n pín ẹ̀ káwọn èèyàn lè máa rí ní ojú screen. Wọ́n lè pè sórí WhatsApp, wọ́n sì lè pè sí orí direct call lórí nọ́mbà náà. 090 60 69 37 43 òun ni nọ́mbà ọ̀hún. Ok, mi kan dátà lẹ lórí ilé tẹ́lẹ̀. 090 60 69 37 43 tá bá ní ẹni tó ní ìmọ̀ràn kan tàbí kejì fún wa. But mo rọ̀ wá gbogbo àwọn tí a bá ń pè wọlé, mi ìfẹ́ ká dárúkọ rẹ̀. Mi ìfẹ́ ká dárúkọ rẹ̀. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum salam. Ẹ ló nǹkan tẹ́ fi ń gbọ́ wa yẹn kẹ́ lè bá gbádùn wa dáadáa. Okay. Ẹ lè mọ́ gbọ́ wa ń bíbà ìkẹ́ tó mọ́ gbọ́ wa mẹ́. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí lorúkọ yín láti bọ̀lẹ́ tí ń pè? Láti lọ ní Alájì Oríyọmí. Naam. Masha Allah. Ṣé dáadáa lẹ wà? Ní sí sọ̀rọ̀. Àmín ya Allah. Àmín ya Allah. Àdùgbò máa ṣe àgbàdo ìṣàyílò ọ̀nà ara yín lágbà ọlọ́. Àmín, àmín. Àmín ya Allah. Ọkọ̀ kí n pé àìfù ìdàkútàkùn ní. Ẹ ṣeun. Ẹ̀sìn ìgbìyànjú àdúgbò mo fẹ́ pè yín àmọ́ àgbàdo pé nọ́mbà ní ìsìnká. Allahu Akbar. Tó bá ti di inú Ramadan, ẹ wá sponsor program wa kẹ́ fáwọn èèyàn tí ebi ń pa ní búrẹ́dì. Òkè tí o fún nọ́mbà máa pè sí inú àgbà. Ẹ lè pè mí sórí nọ́mbà yìí. Tá bá parí tó ká sọ̀rọ̀. Abẹ́kẹ́ fáwọn èèyàn ní búrẹ́dì nínú Ramadan. Inshallah. Inshallah. Naam. Ẹ ṣeun. Máa pè lẹ́yìn tó. Ó dáa. Ṣẹ́ẹ̀dì àrùn ààrẹ ṣàfà àyà rẹ̀ náà ní iléeṣẹ́ wa. Allahu Akbar. Ọlọ́run ó sì jẹ́ iléeṣẹ́ yóò gbòòrò sí. Àgbárkọ́lá náà. Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan. Nọ́mbà náà láti pín nìyẹn 090 60 69 37 43. Oní nọ́mbà tí ẹ pè wá sí, ó lè jẹ́ direct call, ó lè jẹ́ lórí WhatsApp. Ẹ fún wa nímọ̀ràn lérí ọ̀rọ̀ ọ̀gá Fọ̀tó. Ó ti tó gẹ́ fún Fọ̀tó báyìí. Mo sì fẹ́ kẹ́ bá wa share program náà dáadáa. Mo fẹ́ kẹ́ bá wa share program náà dáadáa. Ẹ̀yin silent watcher tẹ́ ń wò wá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ali Abdulrasheed Ọlá. Aláṣọ ẹ̀rọ sà. Ṣé dáadáa ní ẹ kú ọjọ́ mẹ́ta? Alhamdulillah, ẹ kú ọjọ́ mẹ́ta sà. Ẹ ṣeun gan. Kí ni bàrà tẹ́ ẹ ní fún wa? Àti ìlú wo lẹ ti ń pè gan? Náà, Ìjẹ̀bú Òde mo ti ń pè. Láti Ìjẹ̀bú Òde, ọlọ́run fi yín láàbalẹ̀. Naam, kí lẹ ní fún wa lórí ètò báwọn? Arákùnrin yẹn sà. Naam. Mo fẹ́ gbà wá yànjú pé ká ṣiṣẹ́ ní òǹkẹ́lẹ́ Pẹ̀lú lára. Pẹ̀lú ògùn Ọlọ́run. Torí pé bí wọ́n ṣe wà yẹn, ká bá ti dá ọ̀rọ̀, wọ́n ti gbára lé káwọn sá kúrò ní Nàìjíríà kan sá lọ lókèrè. Ọwọ́ ìjọba ò lè tó àwọn ní ibi tí wọ́n bá sá lọ. Ọ̀tẹ́ bá fún wọn lára tẹ́ dúkòkò mọ́ wọn bẹ́ẹ̀ yẹn. Ọmọ sá lọ ni òbọ̀ tẹ́ bá fún lára kọ́kọ́ dédé rí. Ṣẹ́rí Ájì Ali Abdulrasheed Ọlá. Náà. Ṣẹ́rí bí tí ògo Ìlọrin dé lónìí, béèyàn bá wọ inú ihò kankan tá a bá fẹ́ mú àmú àfẹni tá a bá ní interest lórí ẹ̀. Ibi tí ògo Ìlọrin dé lónìí, tí èèyàn bá wà ní inú ìsà alákàn tá a bá ní interest lórí rẹ̀ láàánú mú. Kéèyàn wà ní Amẹ́ríkà lónìí tá a bá fẹ́ mú àmú. Bó ṣe rí nù. Ṣẹ́rí ti pé yóò sá lọ òun. Tó bá sá lọ tá a bá ní interest lórí rẹ̀ ló kù. Ìbà. So Ọlọ́run ní kí
kìíní ẹ̀ ti a fẹ́ ṣe ní awífúnni kó tó dání àgbàjàkadì ní tá a fẹ́ ṣe ni. Ẹ ṣeun gan. Ọlọ́run bá ọ̀sán àlékún dáadáa. Ẹ ṣeun gan. A fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tí ẹ máa ń sponsor Ramadan program wa, fún àwọn tí ò ní, àwọn tó kù díẹ̀ káàtó fún, àwọn àsìkò yìí sọ fún wa kí kọ́ọ̀lù mi ò tó wọlé pé Ramadan ti súnmọ́ o, ẹni tó bá ní interest láti nínú sponsorship wa tó fẹ́ bí a sponsorer, pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè pè wá sórí nọ́mbà tí a fi kalẹ̀ yìí 09060693743. torí wípé ní tí ń rè ní lọ́wọ́ báyìí, ìnira tó bá ọmọ Nàìjíríà jù báyìí ọ̀rọ̀ oúnjẹ ni àti token. Tá a bá rí àwọn tí ó fún wa, pẹ̀lú ògo Ọlọ́run bàbá wa Ọlá Ṣéwà Bánà wọ́n ń bẹ́nu àwọn tí ó ràn wá lọ́wọ́ púpọ̀ lọ́dún tó lọ. Ájàwà Halima láti Amẹ́ríkà, Ájàwà Usman láti Amẹ́ríkà, Embassy Foundation wọ́n ń bẹ́nu àwọn tó ràn wá lọ́wọ́, Subintimate wọ́n ń bẹ́nu àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ ní last year. Bákan náà brother wa AY láti UK, àwọn èèyàn pọ̀, brother wa Fẹ́mi láti Canada, àwọn èèyàn pọ̀. Adúbàs kò yíran ilé ti kalẹ̀ pé Ramadan ti ń súnmọ́ bọ̀ wá, ìtẹ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn tó kù díẹ̀, gbogbo ilẹ̀ sí rí bá ṣe pín, a sì ní stage manage. Gbogbo àwọn tí wọ́n jẹ ẹ̀bùn wa ọ̀pọ̀lọpọ̀ ó wà lérí program wa báyìí. Tá a bá rí náà àwọn tó jẹ ẹ̀bùn wa tí wọ́n mọ̀ jẹ́rìí wa, tí wọ́n mọ̀ make testimony, ẹ jẹ́ ká yóò mọ̀ ẹ dákun lérí program tá a wà yìí. Pẹ̀lú ògo Ọlọ́run, insha Allah ẹ jẹ́ ká fi ìṣẹ́jú péréte, bí ìṣẹ́jú mẹ́ta ká fi gba ìpè sí fún ẹni tó bá ní ìmọ̀ràn fún wa lérí ọ̀rọ̀ arákùnrin yìí. Kódà ọba àmọ́ jẹ́ mùsùlùmí pé wọlé káwo bí làákàyè rẹ ti rí, wọ́n náà lọ júwe ara rẹ̀. Bí àṣà ọ̀gá mi nígbà tá a wà ní yunifásitì, a sọ wípé why are you displaying your ignorance? Publicly? So inshallah al-karim, ká lo ìṣẹ́jú mẹ́ta tó kù ká fi gba ìpè, ìṣẹ́jú méjì, ó ti kù ìṣẹ́jú méjì báyìí, ká fi gba ìpè, fọ́ tó ń kọ lẹ́tà síbi tó ti wá pé òun fẹ́ padà síbẹ̀, ń kọ lẹ́tà síbẹ̀, pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ láì jìnnà yóò sì padà síbẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbé blame lé wa lórí, pẹ̀lú ògo Ọlọ́run ẹ gbélé gbọ́. Alhaji wa Murtado Adio Baba Bariga, jẹ́ kí n pè wọ́n bóyá ó dà pé wọ́n wà pẹ̀lú wa, ń rí wọn online. Tí wọ́n bá ní interest láti sọ̀rọ̀, tí wọ́n bá wá ní, pẹ̀lú ògo Ọlọ́run a fi mọ báwọn náà, a jẹ́ pé mo ti jẹ́ gbogbo iṣẹ́ wọn ní àjẹpénù. Jẹ́ ń pé bàbá tí wọ́n bá wà available fún wa láti gbọ́ 1 or 2 things lọ́dọ̀ wọn. Tí Ọlọ́run bá ní kí wọ́n wà available láti gbọ́ 1 or 2 things lọ́dọ̀ wọn. Assalamu alaikum Baba Bariga. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run fi yín láyà balẹ̀. Alhamdulillah, mo wà ní orí program níbi tí ti ń jẹ́ iṣẹ́ yín lọ́wọ́ fún gbogbo ayé. Ìwọ̀n fẹ́ kí wọ́n rí mi gẹ́gẹ́ bíi pé àbí ń dá sí ara rẹ̀ jẹ́ ni, kẹ́kàn sọ kẹ́lìmọ̀ kan àbí méjì kétò tó parí. Àkọ́ńbẹ̀ ni pé Ọlọ́run bó gbàdúrà wa. Àmín Allah. Ọlọ́run bá ló sì ṣe àmì kọ̀ọ̀kan wa. Àmín Allah. Gbogbo iṣẹ́ tí a fi àwọn àtọ́sọ ṣe àtàlẹ́ wa ṣe, Ọlọ́run kò ní bàjẹ́. Àmín Allah. Ọlọ́run ti tòbi Ọlọ́run, èdè Nàìjíríà wa Ọlọ́run bójú dá. Àmín Allah. Ọlọ́run bá a tún ṣe, Ìlọrin tiwa náà Ọlọ́run ní bàjẹ́. Àmín àmín. Ìlú Èkó náà Ọlọ́run ní bàjẹ́ lápapọ̀. Àmín Allah. Ọlọ́run ti tòbi Ọlọ́run. Àmín Allah. Bó ṣe jẹ́ náà ni ẹ ti sọ yẹn. Masha Allah. Yorùbá ní àwífúnni kó tó dání, àgbàjàkadì ní. Masha Allah. Ìwádìí ló wo àwọ̀ èyí tó yàn. Àdẹ̀ ti sọ gbogbo ohun tí a fẹ́. Má dé ọ̀dọ̀ àwọn tó jẹ́ àwọn iyì wa, aṣọ ẹ̀yẹ wa. Má dúró kó fẹ́ fa àwọn láṣọ ya. Ànígbà. Má dẹ̀ dúró pé o fẹ́ fi ẹnu àbùkù.
ó fẹ́ fi kún ọba wa ànígbà. Má dúró pé ó fẹ́ fi ẹnu tẹ́ńbẹ́lú ìlú wa ò fẹ́ gbà. Tó bá jẹ́ pé ọmọ ìlú wa náà ló bá fẹ́ lu tẹ́ńbẹ́lú ìlú onílùú àbí ló bá ṣe tí ò yẹ kó ṣe náà táwọn onílùú yẹn náà kó mú ẹ. kán mú kán fìyà jẹ. nẹ́tíwọ̀kì ni o. Hello. náà mo ti wà pẹ̀lú yín kọ́ọ̀lù ní ẹni bó jẹ́ ọmọ ìlú tiwa náà ló bá ṣe kàtìkàsí sí lónílùú tó bá bá ibi sẹ́yà tó bá tọ́ sẹ́ni náà kọ́dà fún. àmọ́ ọ̀rọ̀ tó bá rò pé tó bá ti fẹnu àbùkù kan gbogbo àwọn tó ń jẹ́ ní ìyẹ́ ní ẹ̀yẹ wa àwọn tí ń jògbó wa àwọn bàbá wa àbáwọn afá wa tó bá tó rò pé tí ò bá ti fẹnu àbùkù kan ọ̀rẹ́ ò ní débi tó fi yẹ kó dé ẹni yóò padà kan àgbákò gbẹ̀yìn náà. ọmọ tó bá níyàwó ò ní sùn ni òun náà ní fojú kọrin kò ní fojú kọrin ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ kò dẹ̀ sí bẹ́ẹ̀ nìyẹn ti fẹ́ ṣe tó wá gbé nílùú tàwa yìí ní Nàìjíríà tàwa ilé ni táwọn bá ti kọjá ìlera wa kò sẹ́ni tó fi ò lè mú àbọ̀ èyí tó ń dà lójú ní káwọn ò ní kọjá ìyára wa a sì ní ṣeun tó fi ò fẹ́ àmọ́ tí a bá náwó gan ẹ̀ ẹni tó gbẹ ẹlẹ náà àbẹni tó bá jòfin lọ ní ó gbẹ ẹlẹ o ní ilẹ̀ pé ẹnìkan dẹ̀ jòfin lọ Nàìjíríà à ń sọ nísìnyí wá ní ǹjẹ́ wọ́n ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó máa gbégbé sẹ́yìn ǹjẹ́ wọ́n ti sọ bá òun ni à ń sọ yìí lẹ̀ yìí o òun là ń sọ lẹ̀ oníkálukú kò sọ kò sì rí agbẹjẹmọ́wọ́. tí a bá bú àwọn èèyàn àbí tá a bá fàṣà àwọn èèyàn àbí kẹ́ gbé fọ́tò àwọn èèyàn wá sí ẹjọ́ ṣé wọn ní nílí ní tẹ́fẹ́ sọ ni àbí wọn nílí tó fẹ́ deliver. wọ́n máa gbé fọ́tò àwọn tó já sí wípé ògo wa gbogbo olóyè lọ́rin iṣẹ́ ni àrífín kọ́mọ́ àpẹ wa lókè já mo fi mọ́ bẹ́ẹ̀ Ọlọ́run gbàdúrà. ẹ ṣeun mo dúpẹ́ fún yín bàbá Bariga Ọlọ́run ò ní fi yín lẹ̀ o ọlágbára Ọlọ́run ọba tó ṣàyín lẹ́sà tẹ́ gbéra yín kalẹ̀ fún Islam tẹ́ gbéra yín kalẹ̀ fún àwọn àgbàlagbà gbogbo àfà àti ti Ìlọrin àti tìlú míì àti gbogbo tí ń já mùsùlùmí ayé tẹ́ gbéra yín kalẹ̀ fún Ọlọ́run ní bàlámọ̀rí yín jẹ́. ẹ̀jẹ̀ ló mú tẹ́kun fẹ́ fi kíní kan kù. náà. gbogbo Ìlọrin kì í ṣe ti Ìlọrin nìkan. Masha Allah. nítorí pé tí gbogbo tó bá ti ń jẹ́ Islam tó bá ti ń dúró wípé o fẹ́ fi ọwọ́ bàjẹ́ kan a máa do Ọlọ́run á wà bí Ọlọ́run wípé kó kún ẹ wá sí sàkání wa nítorí pé ẹni tó lọ́n bá fẹ́ bájà ló máa darí ẹ̀ sọ́dọ̀ wa tó lọ́n bá fẹ́ dáṣẹ̀ fún Ọlọ́run á darí ẹ̀ sọ́dọ̀ wa tó bá ní wàá kó ní tiẹ̀ wájú gbogbo lórí orin ẹ̀ wò wọn bá ti ní Ọlọ́run á kó ní tiẹ̀ wájú oníwà kó dé wa oníwà kó gbó lọrin gbogbo tó bá ti ń dúpọ̀ fẹ́ fi ẹnu àbùkù kan Islam ẹni tó bá bú ẹ̀sìn tiẹ̀ àbẹ ẹni tó bá bú kínní àti ń kìlọ̀ fún gbogbo àwọn èèyàn wa náà ẹni tó bá rí gbogbo ẹ̀sìn ẹni náà wá sẹ́lẹ̀ àkẹ́dá fún ní yúrú àwọn àtàjẹ́lẹ̀kọ̀ báyìí káwa máa sọ pé ká máa fi ẹnu kun ká máa fẹnu àbùkù kan tẹ́ gbé dání no àwọn oníṣẹ́ gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ kó jẹ́ nínú Islam náà ẹni yẹn náà kò tẹ̀lé ohun tó ké. wàláì. irú ọ̀nà tẹ́ bá mọ̀ pẹ̀lú ìfìyà jẹ yàtọ̀ sí pé kẹfẹ́ nu àbùkù kan Islam yẹn ẹ̀rù wá wí sẹ́yìn ayé fún irú ìtawà máa ń ṣe yẹn náà ní kẹ́yìn náà wá kẹ́sì fúnra ẹni bẹ́ẹ̀ náà. ló jẹ́ báyìí ló jẹ́ ní assalamu alaikum. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣeun Ọlọ́run bá dúpẹ́ fún yín. mo kí bàbá wa Sheikh Tayyib Idris ẹ káàbọ̀ sórí ètò bàbá Bariga tí ń sọ̀rọ̀ lọ́wọ́ ní ìfẹ́ interrupt ni o. bákan náà àfáà Mukaddam Lukman Istijaba Adéyẹmí mo kí yín ọlọ́mọṣà bá wa kí yín. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sálámọ̀ sí mi sá ní Uba Sise Gambari àti Núkẹ́ Afàṣẹ mo rí kọ́ọ̀lù yín òun ní kọ́ọ̀lù yẹn ló fẹ́ kọ́ ti WhatsApp tí n fi ń bá bàbá Bariga sọ̀rọ̀
kọ́ọ̀lù yín ló fẹ́ kọ́ọ̀tì ẹ̀ òun lè jẹ́ kí n lè jẹ́ rí yín bá sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ pè nísìnyí ẹ lè pè wọlé nísìnyí insha Allah mukadam sọ́ọ̀lì iná salati ọlọ́mọba fìyín láàbà Abdulkadir Murtala ọlọ́mọba fìyín láàbà Ṣẹ́ríkì ọmọ ìyá rere ọlọ́run bá wà pẹ̀lú yín o Taiwo Ambali Abdulrahim ẹ káàbọ̀ ọlọ́run bá ṣe dáadáa fún yín Zubair Adébáyọ̀ ẹ káàbọ̀ Muhammad Toyib Ayọ̀mọ́ ẹ káàbọ̀ akíyín ọlọ́mọṣà bá wa kíyín Imam Bon Dotia Muhammad akíyín Ṣéò Akíwúsọlá Sànúsí akíyín Adékúnlé Kamil Mikael dey play àmọ́ understand dey play yín o báyà wà là ń play ní o bẹ́ẹ̀ ni tá à ń bá wí ní play ní o understand àmọ́ akí ẹ̀yìn náà àwọn tó wáyé pé dey play ní bóyá kẹ́ ẹ ṣí kámẹ́rà yín kẹ́yìn náà sọ̀rọ̀ kẹ́ ẹ ṣe ń tọkùnrin ọ̀hún ṣe ẹ rí wípé a jẹ́ pé ayé ti sọ fún yín nù pé ẹ kò tí yín wájú bóyá kẹ́ ẹ tan kámẹ́rà yín kẹ́ ẹ ṣe irun tọkùnrin ọ̀hún ṣe tó bá jẹ́ pé àwa ni ẹ ń lo ìpè yẹn fún ni mò ń sọ o àmọ́ tí ẹ bá sàwà mo kí yín ọlọ́run bá wa ṣàlékún dáadáa yín nísìn pẹ̀lú ògbó ọlọ́run àmín Allah bàbá sàkámà tàná ọlọ́run sábà wa kẹ́ wọn bàbá sàkámà níjẹta àti gbogbo àwọn sàkámà láwọn àfáà tí wọ́n ti lọ ọlọ́run sábà wa kẹ́ wọn gbogbo òkú ẹnì kọ̀ọ̀kan wa náà táwa náà ní ìyá ní bàbá lẹ́gbọ̀n lábúrò lọ́nkù ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn ọlá bisimilahi kul huwa Allah bisimilahi rahman rahim kul huwa Allah ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Yakub Belgore confirm let him run to anywhere he like this time around they will understand the called law. tó bá ti gbọ́ Belgore àwọn lọ́ọ̀nù o tó ti gbọ́ àwọn amòfin o wọn níṣẹ́ méjì tí wọ́n ṣe ń lé wọn tó kàn ṣe lọ́ọ̀yà láti kàn di adájọ́ bákan náà ní ilé kòkòrò báwọn náà ti máa rí ń bẹ̀nù insha Allah. Olúfẹ́mi Ọláwùyí ẹ káàbọ̀ ọlọ́run bá ṣe dáadáa fún yín. Ẹ jẹ́ ká máa fi àsìkò yìí dágbére fúnra wa fún tìtò ní iná kọ́lọ̀ ń dákun kó mọ̀kọ́ àtúnrí wa. À ń dágbére fúnra wa nísìnyí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.